Dẹ́rìn vs Life apá kejì sinimá tó kọ́mọ̀mọ̀ tó ń ṣàfihàn lórí ìwọlédè Ọláníyan TV lórí YouTube channel. Gbogbo wa mọ ibi tí apá kìíní parí sí o. Tí Dẹ́rìn ti fún baby daddy ẹ̀ ní praise pé kó lọ tọ́jú ẹ̀ tí wọ́n sì mú lọ sí beach tó dẹ̀ sọnù. Níbi tí àwọn agbésùnmọ̀mí tán jí gbé tí wọ́n ti ń béèrè owó rẹ̀ o, owó ọ̀gọ̀ọ̀rọ̀ 50 million ló béèrè tó jẹ́ wípé baby daddy yìí ó ní láti ta ilé tí bàbá ẹ̀ fún o kí ó fi raise owó yẹn. Nígbà tí ó ta ilé yẹn, ilé tó worth over 100 million naira ló tà 50 million láti lọ fi gba ọmọ ẹ̀ jáde. Ṣé rí pé òun náà ṣe pa òun náà nípa tó kó. Nígbà tó gbà ó gba ọmọdé, bó ṣe gba ọmọdé nínú Dẹ́rìn dùn ló ní ọmọ mi rè. Lẹ́sẹ̀kẹsẹ̀ ló sọ fún baby daddy ó ní kó jáde. Ó lóun ò fẹ́ rí mọ́ o, òun ò sì fẹ́ rí lákàtà òun. Ó ní kó kúrò nínú ayé àwọn pátápátá finally. Ìyẹn ní 50 million tèmi ńkọ́ tí mo ṣe lórí ọmọ yìí mo náwó. Ó ní ìyẹn wá ńkọ́. Nígbà yẹn náà ló wá lọ gbá Gbénga o, ló ní Gbénga. Gbogbo ohun tá à ń ṣe láàárín àwọn méjèèjì àti gbogbo kùrùkẹrẹ wa lórí ìfẹ́ wa àti ànífẹ́ra jẹ́ kó mọ níwọ̀n má jà ríra wa mọ́. Gbénga ní ṣé ohun tó fẹ́ nì? Ó ní ohun tó fẹ́ nì. Níbi tí Dẹ́rìn ti ń jẹun pẹ̀lú ọmọ ẹ̀ nílé, ó rí pé ọmọ ò bá òun. Nígbà tó wá bẹ̀rẹ̀, ọmọ ní pé òun ò fẹ́ kankan pé bí ò pa òun lọ́mọ dìde tó walk away. Àṣé ọmọ miss bàbá ẹ̀ ni. Nígbà tó gbé dọ́dọ̀ bàbá ẹ̀ lọ́jọ́ kejì ni baby daddy náà sọ fún wípé kí Dẹ́rìn má bínú, kó foríjì òun fún gbogbo àṣẹ tóun ṣe, kó fóun láàyè láti make things right so that àwọn máa ba lè wà papọ̀ pẹ̀lú ọmọ yìí, pé àìmójútó wọn ló jẹ́ ohun tó ṣẹlẹ̀. Níbi tí baby daddy ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà làwọn baby ẹ̀ náà ti wọlé, àwọn baby bíi méjì. Níbi ni Dẹ́rìn ti ní bọ̀bọ́ yìí ò ní change. Ló wá padà lọ bá Gbénga. Nígbà tó bá Gbénga o, ó sọ fún Gbénga wípé gbogbo ìdààmú tóun kojú ló jẹ́ kóun sọ irú ọ̀rọ̀ báyẹn àti pé gbogbo ẹ̀ ti sú òun. Níbẹ̀ ni ọ̀nà ni Dẹ́rìn ti wá mú Prince wá bá Gbénga nílé tí ó sì dìmọ̀ tí Prince náà ní wípé òun ti miss Gbénga o, pé mọ́mì òun ẹ dúpẹ́ tẹ mo ṣe tẹ gbé mi wá sọ́dọ̀ Gbénga. Níbi tó dé ọ̀dọ̀ Gbénga ni Prince wà nínú yàrá òun àti Dẹ́rìn. Níbẹ̀ ni wọ́n ti jọ fẹnukẹnu tí wọ́n sì jẹ́ ṣe kíni òun ṣe ti lọ́kọláya. Ló bá di wípé ó jọ lọ bẹ́ẹ̀. Lọ́jọ́ birthday Prince, Dẹ́rìn àti Gbénga lọ́jọ́ wà papọ̀. Níbẹ̀ ni baby daddy ẹ̀ ti wọlé dé tó rí wọn tó ní pé kí ni ò ń ṣe pẹ̀lú ọmọkùnrin? Mo ti kìlọ̀ fún ẹ, ọmọ mi dà. Níbẹ̀ nìyẹn náà ti ní pé ọmọ ẹ báwo? Ó ní mo ti ní kó má máa wá síbí. Wọ́n tún jọ fa wàhálà láàárín àwọn méjèèjì o. Wọ́n fa gbùrù, wọ́n fa wàhálà. Lọ́jọ́ kejì, Gbénga tẹ̀rì, ó lọ sí ọ̀dọ̀ Dẹ́rìn, ó lọ propose sí. Dẹ́rìn ní ìwọ bọ̀bọ́ yìí, àfìgbà tó fẹ́ jí ọkàn mi gbé lọ pátápátá. Dẹ́rìn ní bẹ́ẹ̀ ni o, ó sọ yes. Níbi tó ti jọ wà nínú ilé Gbénga, wọ́n ti ń plan wedding date wọn. Bẹ́ẹ̀ náà ni baby mama àti ìyàwó Gbénga dé láti ìlú òyìnbó tí òun àti family ẹ̀. Níbẹ̀ náà ló ti rí Dẹ́rìn ò ní. Dẹ́rìn tún wò pé bọ̀bọ́ yìí ṣó tún wá fẹ́ tẹ̀lé woman yìí lọ ni. Bí Dẹ́rìn ṣe sọ pé ìwọ kẹ̀, ọmọ yìí ta ló mọ̀ yìí, ta ló gbé wọlé, ta lé léyìí bó ló ti wá. Ó ní mi ń jìyà, mò ń jíṣẹ́ nínú òtútù nínú Amẹ́ríkà. Ìwọ wá gbé mọ́ wá, ò ṣe kíní òun jáyé bí ẹni jẹ́ṣu. Ó ní kó jáde o, ó sì lé Dẹ́rìn, wọ́n sì lé Dẹ́rìn síta. Nígbà tí Dẹ́rìn lọ síta, níbi ọ̀dọ̀ baby daddy eléyìí àkóbá ni ọmọ tó gbé okùn mọ́ lábẹ́. Níbí ló ti mọ̀ pé ẹ̀wọ̀n ń rùn lórí òun. Kò sí pé méjì, kò sí méjì. Dẹ́rìn ó wá padà lọ sí ọ̀dọ̀ Gbénga o. Gbénga wá bá nílé, ó ní kó má bínú fún gbogbo ohun tó ṣẹlẹ̀ níbí bẹ́ẹ̀ pé ara ń ta. Níbi tó ti gbà náà ni wọ́n ti pè pé wọ́n ti mú baby daddy ẹ̀ o, ó wà ní àgọ́ ọlọ́pàá. Nígbà tó débẹ̀ ó ní kí ló ṣẹlẹ̀. Eléyìí náà ṣàlàyé bí kú bí ọ̀bẹ ṣe bá gbogbo ẹ̀ náà ló ṣàlàyé fún Dẹ́rìn. Nígbà tó dọjọ́ kejì o, ó padà jáde o. Àǹtí ẹ̀ ti pè pé kó máa bọ̀ wá sí Canada. Bó ṣe wá sọ fún Dẹ́rìn ni pé òun náà ń plan láti gbé Dẹ́rìn àti ọmọ ẹ̀ kọjọ relocate lọ sí Canada. Dẹ́rìn bá ní wọ́n máa rò. Níbi tó ti ń rò òun Canada àbí kí n tẹ̀lé Gbénga. Èwo nínú méjèèjì ni kí n ṣe? Kò mọ̀ mọ́. Níjọ́ bẹ́ẹ̀ náà ni Gbénga wọlé dé o, tó wá bá Dẹ́rìn tó sì bẹ́ẹ̀ tó ní gbogbo ìyàwó òun ò ní kankan fi ṣe mọ́, òun nìkan lòun fẹ́. Bẹ́ẹ̀ náà ni Dẹ́rìn sọ fún pé òun ti lóyún o. Ní náà ni àwọn méjì ti jọ dùn tán ní sórí. Ọlọ́run bá ti kọ wá pọ̀ látòde ọ̀run wa tí a máa bá rí ìfẹ́ wa lọ. Níbí náà ni àǹtí àti mọ́mì ẹ̀ lọ ti wá kí ní Gbénga dẹ̀ ń pè lórí fóònù tó ní báwo ni tó dẹ̀ ní bébì mi wà. Níbẹ̀ náà làǹtí ẹ̀ ti wá ní ṣó ìpẹ́yìn onísùúrù la wọ́n máa wà o. Báyìí náà ló ń sọ pé o ò fẹ́ máa bímọ kiri. Ṣó tó wáyé pé o ti lọ́kọ míì tó ti bímọ ń sìn. Níyì náà ni Dẹ́rìn sọ pé ọkọ òun yìí ò Gbénga lòun á bí gbogbo ọmọ inú òun fún. What a so happy ending. Dẹ́rìn and versus Life apá kejì ó ń show lórí Ìrèwọlédé Ọláníyan TV.